Tinubu ó ṣe yìí tán, ọmọ olódò dẹ, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọmọ ọkọ ti ń ṣe. Ọmọ ọkọ Yorùbá ni ẹ́, ó ti jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá fún àwọn Fúlàní agbésùmọ̀mí, fún àwọn tí wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́, àwọn tí wọ́n fẹ́ da omi òkè pọ̀ mọ́ todò, tán fẹ́ rú omi tó ń tòrò ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Tinubu Jagaban ọmọ olódò dẹ, káre, bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe. Mo gbé e fún ẹ, káre bàbá. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara, ẹ mà kú oríire o. Ẹ padà wá sílé bàbá yín o, ẹ padà wá sílé yín o. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí èròǹgbà àwọn ará bí yìí, ẹ má jẹ́ kó wá sí ìmúṣẹ. Wọ́n fẹ́ lé yín dànù ni, wọ́n fẹ́ lé wa kúrò nílùú, wọ́n fẹ́ jogún ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n fẹ́ ṣe nìyẹn. That is their plan. That is their plan. Wọ́n fẹ́ lé wa kúrò nílùú ni. Ẹ jẹ́ ká padà wá sílé. Jagaban Tinubu ọmọ olódò dẹ, ó ti gbé ètò ààbò tó péye sí ilẹ̀ Kwara. A dúpẹ́ lọ́wọ́ Jagaban. Fún ìdí èyí, ẹ̀yin ọmọ Kwara, ẹ padà wá sílé o, ẹ padà wá sílé. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara, ẹ padà wá sílé. Ọmọ olódò dẹ, ó ti gbé ètò ààbò tó nípọn, ó ti gbé e kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara. Eléyìí náà ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sí orí ìkànnì Source TV. Ìkànnì tó jẹ́ pé ìkànnì Orísun ni eléyìí. Ẹ ti mọ̀ yí pé odò tó bá gbàgbé orísun ẹ̀, gbígbẹ ló máa ń gbẹ. Torí náà gbogbo àwa ọmọ Yorùbá tá a wà ní òkè òkun tàbáwa tá a wà nílé, ẹ jẹ́ ká máa wo ìkànnì Source TV, ìkànnì alálàáfíà, ìkànnì tó jẹ́ pé ó dúró lórí bí àlàáfíà ṣe máa jọba ní ilẹ̀ Yorùbá. Tá ò tún máa fún wa ní àwọn information tó legit ní ilẹ̀ Yorùbá tí a ò ní jẹ́ kí tiwa kó di sí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní òkè òkun, tẹ́ wà ní diaspora, bóyá ẹ̀yin tẹ́ wà ní Cuba, ẹ̀yin tẹ́ wà ní UK, ẹ̀yin tẹ́ wà ní America, ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ̀yin tẹ́ wà ní àwọn ìlú bẹ́ẹ̀ ní Brazil, gbogbo ilẹ̀ pátá tí ọmọ Yorùbá wà ní China, gbogbo yín pátá là ń lù ní ọ̀gọ̀ ẹnu pé ẹ ṣé o tẹ́ ń bá wa wo ìkànnì Source TV. Gẹ́gẹ́ bí ohun tá a mú wá lónìí nípa ti ilẹ̀ Yorùbá, òun náà láòtún ẹ ti mọ̀ pé ní Source TV àti pé àrẹ̀mọ Jésù, èmi àrẹ̀mọ Jésù ọ̀rọ̀ Yorùbá ó jẹ mí lógún púpọ̀ púpọ̀. Ìdí rèé tí mo fi gbéra wípé kí ló ń ṣẹlẹ̀ ní Kwara. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé ara wa náà ni àwọn ará Kwara, torí pé kí ni ohun tó bá ti dé bá ojú báyìí ó ti dé bá mú un. Pàápàá ká má tiẹ̀ sọ pé ojú tàbí mú, tí nǹkan kan bá ṣe ẹ̀yà ara kankan, gbogbo ara nìkan ń ṣe o. Kò ní bàjẹ́ fọmọ nìkan kò wá. Fún ìdí èyí, òun ni a fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gómìnà wa ní Kwara State fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa lè máa wò wípé ṣé irú àsìkò yìí ló yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe ètò tí wọ́n ṣe yìí. Bá a ti ń bini náà nìyẹn. Àmọ́ ẹ jẹ́ ká tún dúpẹ́. Bẹ́ẹ̀ ni eléyìí náà la fi ń sọ fún àwọn èèyàn wa tí wọ́n ti pàdánù àwọn èèyàn lọ́tún lósì, ẹnìkan tàbẹ́nì méjì, ẹlòmíì pàdánù ọkọ, pàdánù aya, pàdánù ọmọ. Ẹ̀rí lágbára Ọlọ́run, àdúrà náà la máa gbà, torí pé àwọn wọ̀nyẹn Nàìjíríà ti ṣẹlẹ̀ sí wọn. Ara new prayer point tí wọ́n dẹ̀ ń gbà ní ṣọ́ọ̀ṣì rèé. Wọ́n á ní gbàdúrà kí Nàìjíríà má happen sí ẹ. Nàìjíríà ti happen sí àwọn wọ̀nyí. A ò fi yọ̀ wọ́n, ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè kó rí náà, a ò níbòmíì tá a lè lọ. Ilé wa nílé wa, ìlú wa nílùú wa, ilẹ̀ wa nílẹ̀ wa. Ẹ má gbàgbé àwọn ará bí yìí, ìyẹn àwọn Fúlàní, wọ́n ṣèlérí wípé àwọn fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá ni. Eléyìí tó jẹ́ pé Ọlọ́run ọba mi òkè kò ní fún wọn ṣe bí ògo ṣe ń jẹ́ tọ Ọlọ́run ọba mi.
àwa náà ẹ má jẹ́ ká sùn, ẹ jẹ́ ká jí. Ọmọ Yorùbá jí má sùn. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa ẹ jí ẹ má sùn. Bẹ́ẹ̀ ni Tinubu ń ṣe tiẹ̀ lọ́wọ́ báyìí láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà fún tẹrútọmọ ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Ẹ mọ̀ pé bàbá ìyẹn Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ilẹ̀ Nàìjíríà ló ń ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, bàbá ó ń gbìyànjú fún ìlú àbínibí ẹ̀ tí í ṣe ilẹ̀ Yorùbá. Lára wa náà ni àwọn Kwara State. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ohun tó bá ti dé bá ojú báyìí ó ti dé bá mú un. Bẹ́ẹ̀ ni tí nǹkan kan bá fi lè dún pẹ́ ní Kwara State tó bá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ṣé ẹ gbàgbé wípé àwọn agbésùmọ̀mí yìí ibi tí wọ́n ti ń bọ̀ wọ́n ń súnbọ̀ ni. Ṣùgbọ́n wọ́n ti dé Olúfimọ báyìí níbi tán máa fimọ tán ti máa so agbéjẹ́mọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti so agbéjẹ́mọ́wọ́ fún wọn báyìí. Àdúpẹ́ fún eléyìí tẹ́ ẹ ṣe yìí. Ṣùgbọ́n bàbá ẹ tún túbọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ, ẹ sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, ẹ dìde. Ẹ má dá wọn dá nìkan, ẹ má dá àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà dá nìkan o. Ẹ jẹ́ ká mójútó, torí pé kí ni ojú báyìí òun lálákàn fi ń ṣọ́rí. Lára information tá a mú wá fún wa òun ni wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé ètò ààbò ńlá kan kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara tó jẹ́ pé ó máa ṣe gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire, a ṣe wá láǹfààní dáadáa. So fún ètò ààbò eléyìí tí wọ́n pè ní Operation Fasanyama, èdè àwọn ará òkè ọya òun ni wọ́n fi konóòtì operation yẹn. Àwa tá a bá mọ̀ túmọ̀ ẹ lè bá wa tẹ̀ sí comment section. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín, a mọ̀ ọ́ lóore o, gbogbo ẹ̀yin aláàánú wa, gbogbo ẹ̀yin olóore wa, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe wá láàánú. Bẹ́ẹ̀ ni tá a tiẹ̀ ń fi láǹfààní láti máa jáde díẹ̀díẹ̀ báyìí láti máa já wa sí. Gẹ́gẹ́ náà látún fi ń ṣèlérí pé a ó máa já wa sí, a ò ní jẹ́ kétí yín di. Bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ pé ìkànnì Source TV, bẹ́ẹ̀ ni ìkànnì tó jẹ́ pé a máa fún yín ní gbogbo information bó bá ṣe ń lọ lójoojúmọ́ ni, bó bá ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Ṣé rí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní diaspora yẹn, ẹ fọkàn yín balẹ̀, bó bá ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá a máa já yín sí. Èmi Àrẹ̀mọ Jésù lórúkọ mi, èmi Àrẹ̀mọ Jésù máa já yín sí. Bẹ́ẹ̀ ni máa já yín sí. Mo fi àkókò yìí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè tẹ́ ẹ̀ ń ṣe agbátẹrù fún wa lórí ìkànnì yìí, àti gbogbo ẹ̀yin èèyàn pàtàkì, ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú fún àtìlẹ́yìn tẹ́ ẹ̀ ń ṣe fún wa lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin èèyàn náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wa share àwọn program wa, bẹ́ẹ̀ tí ń share yẹn, bẹ́ẹ̀ tí ń kọ́mẹ̀ntì yẹn, bẹ́ẹ̀ tí ń follow wa yẹn, ibi tẹ́ ti ń rówó fi ṣe dátà ẹ̀ ní wówó tì ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ́ fi ń ṣe yẹn ẹ̀ ní fọwọ́ yẹn gbọ́mọ sí. Ojú tẹ́ fi ń wò mí yẹn, ojú yẹn ò ní relédè yín, bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Gẹ́gẹ́ bí ohun tí à ń bára wa sọ nípa ti ọ̀rọ̀ àwọn Fúlàní agbésùmọ̀mí tí wọ́n ṣetán àti gba ilẹ̀ wa, wọ́n ṣetán àti gba ilẹ̀ bàbá wa. Ẹ̀yin náà imagine, ó níbi tí wọ́n ti wá o, ó níbi tí wọ́n ti wá. Tá a bá trace sí wọn gan gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àti gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ nínú tá a gbọ́, bẹ́ẹ̀ ni àrọ́bá ni bàbá ìtàn. Bẹ́ẹ̀ ni tá a gbọ́ nínú ìtàn tó di àrọ́bá ni pé àwọn ará bí yìí wọn kì í ṣe Nàìjíríà. Àwọn agbébọn yìí wọn sí lára àwọn tí òyìnbó tí wọ́n tán jọ gbé ìjọba lé wa lọ́wọ́. Wọ́n ní ètò, wọ́n ní plan, wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Nàìjíríà ní plan ni wọn nìyẹn, tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ò ní fún wọn ṣe. Tọ́lọ́run ò bá ní fún wọn ṣe, àwa náà a ní láti káràmásìkí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀, torí pé ṣẹ́ rí tá a bá ń sọ̀rọ̀ nípa
ètò ààbò gbogbo wa la níṣẹ́ ṣe ń bẹ̀ o, gbogbo wa la níṣẹ́ ṣe ń bẹ̀. Eléyìí ló mú kí èmi Àrẹ̀mọ Jésù náà dìde pé àwọn èèyàn mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin tí mo tó, ẹ̀yin tí mo tó, kò sẹ́ni tí gbogbo wa náà ọmọ ni wá níwájú Olódùmarè. So mi ò lè sọ pé gbogbo ẹ̀yin tí mo jù lọ náà, ẹ̀yin àbúrò mi, bẹ́ẹ̀ ni kí n kúkú pé bẹ́ẹ̀, àtẹ̀yin tá a jọ jẹ́ sàwáwù, ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀. Bẹ́ẹ̀ ni ẹ rí Chief Dr. Sunday Igboho bí wọ́n ṣe ń jà fitafita pé òmìnira ilẹ̀ Yorùbá, àlàáfíà ilẹ̀ Yorùbá ó jọ àwọn lógún. Bẹ́ẹ̀ náà ni kí gbogbo wa báyìí kó ṣe jọ wá lógún, kó ṣe jọ wá lógún. Bẹ́ẹ̀ ni pé kí ẹ̀rí kí tẹrú tọmọ ká lè ta, ẹni tó bá dágbére oko kó lè dóko, ẹni tó bá dágbére odò kó lè dódò. ẹ wò ó báyìí sìn, ẹ wo àwọn tó wà ní diaspora, wọ́n wá dá lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Bó ṣe yẹ kó rí nìyẹn, bó ṣe yẹ kó rí nìyẹn, bó ṣe yẹ kó rí nìyẹn. Iléeṣẹ́ ibi tí mo wà yìí, tí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ẹnu ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó lọ́hùn-ún ní diaspora, ẹ̀yin lẹ gbé kalẹ̀. Àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin lẹ gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni, so bó ṣe yẹ kó rí nìyẹn, kílẹ̀ Yorùbá kó ní ìtẹ̀síwájú, kó ní ìtẹ̀síwájú, kí gbogbo nǹkan kó máa lọ déédéé, kí gbogbo wa wà láyọ̀ àtàlàáfíà. Tá bá ń lùlù kò kàn mí, Ọlọ́run má jẹ́ kó kan ẹni tó jẹ́ pé ó máa padà kàn tá fi kàn wá. Bẹ́ẹ̀ ni, torí pé kí ni gbogbo wa ṣe, kí ni àjọ kanra wa ni, àjọ kanra wa ni, ọmọ ìyá ni gbogbo wa. Yorùbá tó bá ti ń sọ pa Yorùbá, gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ láti àwọn pààtì kan wà ní Kogi state yẹn tó jẹ́ pé Yorùbá, ọmọ Yorùbá ni wọ́n. Bẹ́ẹ̀ ni, tó fi mọ́ Kwara, tó fi bọ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ wá sóńdó, wá sí gbogbo àwọn state mẹ́fẹ̀ẹ̀fà tó kù yẹn. Oǹdó ni, Èkìtì ni, Ọ̀yọ́ ni, Ògùn state ni, Lagos state ni. Bẹ́ẹ̀ ni, ọmọ ìyá ni gbogbo wa. Àwọn bàbá wa wọ́n ti ṣiṣẹ́ takuntakun láti gain àwọn state wọ̀nyí. Ṣá máa wá lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. Àwọn people wọ̀nyí wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. That's their mission, that's their mission. Wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Jagaban bàbá ti padà ṣe ohun tí àwọn ọmọ ọkọ Yorùbá ń fẹ́ o. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó tẹ́ wa lọ́rùn. Bẹ́ẹ̀ ni, ó dùn mọ́ wa nú. Torí náà ni èmi Àrẹ̀mọ Jésù ṣe ń pariwo tọ̀tọ̀ pé ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara ẹ padà wálé o. Pàápàá ẹ̀yin ará ìlú Baba Ńlá pẹ̀lú Òkè Ọdẹ àti àwọn abúlé kéréje tó wà ní àwọn ìlú tá a sọ yìí. Àrẹ̀mọ Jésù ń sọ fún wa pé ẹ padà wálé. Àlàáfíà tí ń jọba ní ìlú yìí, torí pé ìjọba Jagaban, bàbá wa President Bola Ahmed Tinubu, wọ́n ti ń dá àlàáfíà padà síbẹ̀ pé àbá nínú ìlú nílẹ̀ Yorùbá mi, kí ni ká ti gbọ́ wípé mo jẹ́ president fún Nàìjíríà. Àwọn agbésùmọ̀mí kan, àwọn agbébọn, àwọn Fúlàní herdsmen, gẹ́gẹ́ bọ́n ṣe pè wọ́n, bọ́n ṣe pera wọn, wọ́n ní Fúlàní herdsmen. Fúlàní herdsmen, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò dáadáa o. Fúlàní herdsmen, ṣebí herdsmen òun ni àwọn darandaran la mọ̀ sí herdsmen. Kí ló wá dé tí wọ́n fi wá di darandaran? Nǹkan míì ó ti wà nú ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká wò dáadáa. Àwọn pípù yìí, ẹ jẹ́ ká wádìí dáadáa. Ẹ dẹ̀ mọ̀ pé tí ò bá ní ọwọ́ onílé nú, tí ò bá ní ọwọ́ ẹni onílé nú, kò sí bá àlejò ṣe fẹ́ mọ ibi tá a sin afọ́jú sí, tó máa ṣe pé nínú àwọn sàárè yìí o, sàárè afọ́jú rèé, afọ́jú lélẹ̀. Ẹ mọ̀ pé ọmọ onílé kan ti lọ, ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. So ejò wa lọ́wọ́ nú àwọn ọmọ Yorùbá tó fi di pé àwọn pípù yìí tó fi wọlé sí wa lára. Ejò wa lọ́wọ́ nú, ejò wa lọ́wọ́ nú. Torí náà mo rọ̀ wá, mo bẹ̀ wá, tá a bá rí gbogbo ẹnikẹ́ni tó ń ṣe wọléwọ̀de pẹ̀lú agbésùmọ̀mí, ẹ jọ̀wọ́, kì í ṣe nítorí tèní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, nítorí ọ̀la ni, nítorí àwọn àrọ́mọdọ́mọ wa.
ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun, ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun. Èdè tá à ń sọ yìí kò sóhun tó dàbí èdè yìí. Èdè Yorùbá ló dùn jù, bẹ́ẹ̀ ni èdè Yorùbá ló dùn jù. Yorùbá ló ní ìwà, Yorùbá ló jẹ́ ọmọlúwàbí. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ àlàáfíà ẹ jẹ́ kó ó tiẹ̀ ti jọba, ó ti jọba ní ilẹ̀ káàárọ̀ oòjíire ní ilẹ̀ Yorùbá. Ìdí èyí ni mo fi ń pe gbogbo ẹ̀yin ará diaspora pé kí ẹ ṣe kíni, kẹ́ ẹ padà wálé. Mò ń bọ̀ òjò yẹn ó fẹ́ disturb, ẹ má bínú, ẹ jẹ́ n change location. tó gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá wa sọ lọ, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí gbogbo wa jọ jẹ́ yìí, ni wípé ṣe rí kájọ fọwọ́sowọ́pọ̀ òun gangan ni kókó. Kájọ fọwọ́sowọ́pọ̀ òun gangan ni kókó. Torí pé kí ni ṣe rí ohun bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ohun tó bá ti dé bá ojú báyìí ó ti dé bá mú. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn mílítírì tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed tí wọ́n kó lọ sí àwọn àmì tí wọ́n kó lọ sí Kwara yẹn, ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ Kwara àti àwọn ọmọ Yorùbá tá a wà ní agbègbè ibi tá a bá ti rí wọn, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, ẹ jẹ́ ká mójútó wọn. Ẹ má wò ó níwò pé àmì ni wọn àbí nǹkan kan. Ṣé rí àwọn agbésùmọ̀mí tá à ń sọ yìí wọn ò mọ anybody, wọn ò mọ àmì, wọn ò mọ anybody. tó ẹ jẹ́ kí gbogbo wa ká fi ṣe kí ni ká fọ̀rọ̀ yìí ṣe ojú báyìí òun lálákọ̀ọ́ fi sọ́rí. tó mò ń bọ̀. tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òjò ló lé wa wọlé, kì í ṣe AK-47 ló lé wa wọlé. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ àlàáfíà nílẹ̀ Yorùbá, kò yẹ kó dìgbà tó máa jẹ́ pé àwọn agbésùmọ̀mí kan, àwọn agbébọn láti ìlú òkèèrè tí wọn ò tiẹ̀ ń ṣọmọ Yorùbá, àwọn náà máa fi ìbọn ilé wa káàkiri tí wọn ò fi ní jẹ́ kí olóko kó lọ, ẹni tó dágbére oko kó dóko, tí wọn ò fi ní jẹ́ kẹ́ni tó dágbére odò kó dódò. Gbogbo eléyìí òun ni àwọn ò fẹ́, tá a fi ń ké tantan sí ìjọba àti tá a fi ń pàrọwà sí àwa aráàlú, pàápàá àwa ará Kwara ní Ọbànlá ní Ìfẹ́lódùn local government, gbogbo àwọn abúlé kéréje tó wà níbẹ̀ yẹn, tí àwọn agbébọn wọ̀nyí tí wọ́n ti lọ ṣe ní ṣùtá, tí wọ́n ti lé wọn kúrò nílé. À ń rọ̀ wá báyìí pé ká padà sílé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ń ṣe. Síbẹ̀ mọ̀ pé màjà màsá báyìí la fi máa kíkanjú lójú ogun. Gbogbo àwa tá a sá lọ yẹn kì í ṣe wípé bóyá pé a ò lè jà, ṣùgbọ́n wọ́n ní ọmọ ọ̀dọ́ náà ó ṣe kí ni, ó fọgbọ́n sí ni. Òun ló fà á tó fi jẹ́ pé ó fi dàbẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ wa yẹ̀bá kúrò nílé. Jagaban, bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, ọmọ olódò dẹ, ó ti ṣe bó ṣe yẹ kó ṣe, ó ti ṣe bó ṣe yẹ kí ọmọ ọkọ ó ṣe. Bẹ́ẹ̀ ni ó ti gbé àwọn ológun, àwọn jagunjagun títí ìjọba, ó ti kó wọn wọlé. Bẹ́ẹ̀ ni nǹkan tí ó wá kù tí àwọn ọmọ ìlú tá a máa ṣe báyìí, tí èmi Àrẹ̀mọ Jésù tí mò ń gbà wá níyànjú pé ká ṣe, òun ni wípé ṣe rí àwọn ọmọ ológun yìí, ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Èèyàn bíi tiwa ni wọ́n. Ohun tó kàn fi yàtọ̀ níbẹ̀ ni wípé wọ́n darapọ̀ mọ́ iṣẹ́ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni nínú ìlú tá à ń sọ yìí, àwọn alágbára wà ń bẹ̀. Àmọ́ ó ṣe ní láàánú gẹ́gẹ́ bí àwọn ìròyìn tá a gbọ́ wípé gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àwọn ìgbà kan kò tíì pẹ́ náà, tí wọ́n sọ pé àwọn agbófinró wọ́n lọ gbàbọn lọ́wọ́ àwọn fìjìláńtẹ́. Lọ́jọ́ kejì òun ni àwọn agbésùmọ̀mí tá à ń sọ yìí ni wọ́n tún lọ bọ́ọ̀sì ìlú tí wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn fìjìláńtẹ́ ń bẹ̀. Kí ni ká ti gbọ́?
ṣẹ́yìn náà ti rí ìdí nìyẹn tó fi jẹ́ pé nípa security gbogbo wa la gbọ́dọ̀ jọ wake up a ò gbọ́dọ̀ sùn rárá. Bẹ́ẹ̀ ni ní Source TV la fi ń rọ̀ wá wípé gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora gbogbo information tá à ń sọ yìí a lè gbé fídíò ẹ̀ wá ṣùgbọ́n torí àkókò òun ni la ṣe ní pé ká ọ̀rọ̀ àṣìbára wa sọ báyìí. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ní Source TV ìkànnì tó jẹ́ pé ó ti gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀. Source TV Orísun lágbára Ọlọ́run Orísun wọ̀ nígbẹ́ o Orísun wọ̀ nígbẹ́. So à ń rọ̀ wá à ń bẹ̀ wá ẹ jẹ́ ká máa bá a ṣe ń gbọ́ ètò yìí ká pín káàkiri pàápàá àwọn ọmọ Yorùbá àwọn ọmọ tá a wá láti Kwara State kí ọkàn wa balẹ̀. President wa ọmọ ọkọ ni ó ti ṣe ohun tó yẹ kó ṣe. Èyí tó wá kù ni kí àwa ará ìlú kí a ṣe kíni káwa náà ó ṣe tiwa láti support wọn láti support àwọn ìjọba. Ẹ má jẹ́ atakété. Bẹ́ẹ̀ ni à ń fi àkókò yìí pé ẹ̀yin lọ́balọ́ba mo ti pè wá lẹ́ẹ̀kan náà àtún fi ń pè wá sí pé ká fọwọ́sowọ́pọ̀. Ọba ẹ̀yin ọba tẹ́ wà ní àgbègbè tí wọ́n gbé military base wá yìí ó tilẹ̀ jẹ́ pé military base ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ni pé báràkì wà ńbẹ̀ so wọ́n ti wá gbé operation kan débẹ̀ báyìí tí mo dárúkọ lẹ́ẹ̀kan. Wọ́n pe operation ní operation Fasanyama àbí ẹnu mi àgò kì í ṣe èdè Yorùbá ni wọ́n fi kọ́. So èdè àwọn ará wa ní òkè ọya lọ́hùn òun ni wọ́n fi kọ́ operation Fasanyama OPFY. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn torí pé ó ń bọ̀ àwọn òun báyìí làádẹ́ẹ̀dẹ́. Ohun tó ti ṣẹlẹ̀ ní Kwara tó bá ṣe bẹ́ẹ̀ wọ ó tiẹ̀ tó nígbà kan tí wọ́n wọ Oǹdó ẹ̀yin náà ẹ wò tí wọ́n wọ Oǹdó tí wọ́n pa èèyàn bí ẹni pẹran nínú church àwọn tí wọ́n lọ jọ́sìn rí nǹkan. So torí kí irú ẹ̀ má tún bá máa ṣẹlẹ̀ àsìkò tó báyìí tá a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn vigilante pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ológun bóyá ológun orí omi ni o ológun orí ilẹ̀ ni o àbí ológun ojú òfurufú ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Gbogbo ẹ̀yin alágbára ní ilẹ̀ Yorùbá ẹ má dá wọn dá wípé ṣe bí Kwara nìkan ni rárá o. Ohun tó bá ti dé bá ojú báyìí ó ti dé bá mú gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà ṣe máa ń sọ. Ojú ò ní tì wá. Lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá ní ẹ bá mi pín program yìí ẹ bá mi pín káàkiri ẹ bá mi pín kó délé kó dóko kó dẹ́sẹ̀ gùgú torí pé information tá a mú wá lónìí information tó jẹ́ pé ó wà very important ni. Ọ̀rọ̀ ìyànjú ni o ọ̀rọ̀ ìyànjú ni torí pé gẹ́gẹ́ bí ohun tá a tún gbọ́ ṣe rí ìjọba Nàìjíríà ní àwọn army yẹn wọ́n tún recruit àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni ìyẹn ni pé àwọn ọ̀dọ́ àwọn tó kàwé wọ́n tún recruit wọn. Àsìkò rèé fún ìwọ tó bá nífẹ̀ẹ́ síṣẹ́ army láti mi ò campaign fún wọn mo dẹ̀ tún campaign fún wọn torí pé ìrọ̀rùn igi báyìí òun náà ni ìrọ̀rùn ẹyẹ. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí encourage àwọn ọmọ wa kí wọ́n lọ gba forms pàápàá àwa tá a bá wà ní èjì bíi láàárín 18 years sí 27 years. Bẹ́ẹ̀ ni àǹfààní wà fún wa a lè fọ́ọ̀mù ń lọ lọ́wọ́ báyìí fún ti the Nigerian Army recruitment exercise for 86 regular intake 86 regular recruits in Kwara State. Eléyìí tó jẹ́ pé Kwara State yẹn náà ti fẹ́ ṣe o. Bẹ́ẹ̀ ni láti December ọjọ́ 4 oṣù kejìlá sí 17th of December sí ọjọ́ 17 oṣù kejìlá ọdún tá a wà yìí. So ẹ jọ̀ọ́ ní Sobi Barracks ní ìlú Ìlọrin ní Sobi Barracks ní ìlú Ìlọrin Kwara State náà ni. Ẹ lọ gba fọ́ọ̀mù lógúnlọ́gbọ̀n ẹ gbà á ẹ jà fitafita fún
fún ẹ̀jìjàgbara fún ìgbara ẹni sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí. Bẹ́ẹ̀ ni, ìgbara ẹni sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí kò ní bàjẹ́ fọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa. Ní ìkànnì Source TV a fi ń dá wa lójú pé a ní jẹ́ kí etí wa kó di rárá. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí a wà jákèjádò gbogbo àgbáyé, láti Yorùbá ń bẹ ní Cuba, Yorùbá ń bẹ everywhere ní Yorùbá wà, ní Brazil, ní United States of America, Amsterdam, Canada, Turkey, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Dubai, títí dé Saudi Arabia Yorùbá ń bẹ ń bẹ, dé ilẹ̀ Israeli Yorùbá ń bẹ, kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ní bá Yorùbá. Bẹ́ẹ̀ ni, gbogbo yín náà ni mò ń fún ní information yìí, pàápàá àwa tá a jẹ́ ọmọ Kwara, ẹ̀yin ọmọ Kwara, information bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá, òun náà ni ètò tí ẹ̀ ń gbọ́. Lágbára Ọlọ́run a ó tún pàdé lórí ètò lórí Source TV yìí kan náà. A ó máa fún yín bó bá ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá, a ó máa fún yín bó bá ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Ẹ pàdé mi ọmọ yín Àrẹ̀mọ Jésù tó bá tún di ìgbà míì tí ò ní pẹ́ ní láìpẹ́ yìí náà. Ètò kan ń bọ̀ tá a máa gbé wọlé. A fẹ́ sọ̀rọ̀ nípa ìṣèlú lágbo òṣèlú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe, Yorùbá ni wá, inú Nàìjíríà náà ni ìjọba ni àfọwọ́sowọ́pọ̀ náà lájọ wà papọ̀ tó ti so lágbo òṣèlú Nàìjíríà la máa tún sọ nípa ẹ̀. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ẹ ṣáà bá mi subscribe sórí tẹ́ ẹ bá ti subscribe, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé lẹ́yìn wò mí, ẹ subscribe sórí YouTube channel yìí. Ẹ gbé wa lárugẹ, ẹ gbé wa lárugẹ. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ̀dẹ̀ bá wa comment, kẹ̀ máa follow wa lóòrèkóòrè, kẹ̀dẹ̀ bá wa tẹ aago tó wà nínú YouTube yìí. Ẹ ṣé, mo dúpẹ́ o, kò ní bàjẹ́ fọ́mọ ẹnìkọ̀ọ̀kan. Mo dúpẹ́ o, mo mọ̀ ọ́ lóore o. Arẹwà Jagaban, a dúpẹ́ lọ́wọ́ yín. Gọ́vnà Kwara State, Abdulrahman Abdulrasaq, bẹ́ẹ̀ ni, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá, ẹ fọwọ́sowọ́pọ̀ o. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lọ́balọ́ba, látòrí bàbá wa, mo ṣí fìlà forí adé o, látòrí bàbá wa Ọọ̀ni Ìrìṣà, àti gbogbo ẹ̀yin ọba tó kù tí mi ò lè máa dárúkọ báyìí nítorí pọ́jọ́ ti lọ. Fọwọ́sowọ́pọ̀. Olóyè Chief Sunday Igboho pẹ̀lú Ìbà Gani Adams àti gbogbo ẹ̀yin akọni ní ilẹ̀ Yorùbá, ẹ fọwọ́sowọ́pọ̀. Èmi Àrẹ̀mọ Jésù náà, mo ṣetán láti fọwọ́sowọ́pọ̀, bó tilẹ̀ jẹ́ pé a ti ń fọwọ́sowọ́pọ̀ bọ̀ látẹ̀yìn náà. Lágbára Ọlọ́run, ikú tó yá kò ní pa ẹnìkọ̀ọ̀kan wa, lágbára Ọlọ́run. Ẹ ṣé, mo dúpẹ́ o. Tẹ́ ń gbọ́ wa ní ìkànnì Source TV, ó pọ̀ tí a máa bára wa sọ, lágbára Ọlọ́run. A ó tún máa pàdé tó bá dìgbà mìíràn. Èmi ni tiyín ní tòótọ́, Àrẹ̀mọ Jésù, Àrẹ̀mọ ọba gbogbo àgbáyé káfàtà. Bẹ́ẹ̀ ni, ọmọ ojú kò bó rẹ̀, ọmọ gbilẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore. Èmi náà lọ́mọ bá ń ta ní ìlú Ìjẹ̀bú Òde. Ẹ ṣé, mo dúpẹ́ o, kò ní bàjẹ́ fọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣé o, tẹ́tí gbọ́ mi. Ẹ bá mi share, ẹ bá mi like, kẹ̀dẹ̀ bá mi tẹ follow button, tẹ follow wa. Ẹ ṣé o, ẹ ṣé, mo dúpẹ́. Mo mọ̀ ọ́ lóore o, mo mọ̀ ọ́ lóore. Ẹ ṣé, kò ní bàjẹ́ fún yín o. Ẹ tún máa bá mi pàdé ní ìgbà mìíràn, ìyẹn ní ètò tí ó ń bọ̀ lágbo òṣèlú Nàìjíríà. Kò ní bàjẹ́. Ẹ ṣé o, ní kò pẹ́. Thank you, God bless you. Ó dàbọ̀.